TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ ọdún bí àjúre bí àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kínní, tó bá máa fi di ìwòyí ọ̀la àti wọnú oṣù tuntun nìyẹn. Ẹ wo ọ̀pọ̀ orí rẹ̀ la ó ṣe lókè èrùpẹ̀, ànífi eléyìí ṣe àṣemọ́. Àwa aláwẹ̀ a kú ìpalẹ̀mọ́ àwẹ̀ abáwaláyé abáwaláyọ̀ láti ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ lọ, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà láparí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ó yá o, láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ, tí mo bá ti máa ṣe wípé àwọn ìròyìn yẹn la máa mú wá sí etí ìgbọ̀nyín lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Tàná ò ní jọ tèmi o, tèmi ò ní jọ tàná, nítorí pé lọ́tùnlọ́tùn la fẹ́ fi mọ́ ṣe ní àárọ̀ òní. Kókó orí rẹ̀ la máa kọ́kọ́ mú wá o, ká tó wọnú àwọn ìròyìn yẹn lọ lóní sàn-án-sàn ní àárọ̀ òní. Ṣáájú ohun gbogbo, ọ̀tẹ̀ ló ń jẹ̀ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ o, Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá ẹ jẹ́ ká sọ kókó orí ìròyìn yẹn, ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín ní àárọ̀ òní. Òkèlè Àkọ́bùnmi òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu, ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú àwọn apá àríwá o. Ganduje ó ti sàn kankan ní pé àṣìṣe ńlá ni àwọn èèyàn kan máa ń ṣe. Àṣìṣe wo ni wọ́n ń ṣe? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ní o. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà àti olórí àwọn ọmọ ológun lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi dá àwọn ará ìpínlẹ̀ Benue lójú wípé ẹ fọkàn balẹ̀, a máa ṣe àtìlẹ́yìn fún yín láti rí pé àlàáfíà jọba. Lọ́nà wo? Gbogbo ẹ̀lẹ́ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú PDP o. Turaki ó mà ti ń gbéná wojú àwọn èèyàn kan, bẹ́ẹ̀ náà ni inú Wike ń dùn látàrí ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ ní àná òde yìí. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ń tẹ̀síwájú, ẹ jẹ́ ń sọ di mímọ̀ fún yín pé wọ́n tún bẹ̀rẹ̀ o. Àwọn IPOB wọ́n ti fẹ́ gbéná wojú gómìnà Soludo nígbà tí àwọn náà tún kéde rẹ̀ wípé ṣe rí ọjọ́ kejì oṣù kejì, kónílé jókòó sí kóníkálukú jókòó sí ilé rẹ̀ ní o. Níbo ni eléyìí yóò ti ṣẹlẹ̀ gangan? Ẹ wo àwọn IPOB ní o, lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sí ọwọ́ iwájú. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣe àtìlẹ́yìn fún tani? Fún gómìnà kan ní ìpínlẹ̀ kan, wípé àwọn fara mọ́ ọ̀rọ̀ tó sọ o, wípé sáà kan ni kó máa wà fún gbogbo àwọn gómìnà àti ààrẹ. Gómìnà wo ni wọ́n ṣe àtìlẹ́yìn fún? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ ní àárọ̀ òní. Lórí àwọn ilé tí wọ́n ń dà wó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó, gómìnà Babájídé Sanwó-Olú ó tún fi ọ̀rọ̀ léde o. Ó ní ìdí pàtàkì rèé tírúfẹ́ ìgbésẹ̀ yìí fi ń wáyé, a ò sì kábàámọ̀ wípé à ń ṣerú eléyìí. Ọ̀rọ̀ ńlá rèé o, ẹ gbọ́dọ̀ gbọ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n tẹ̀sí ọwọ́ iwájú pẹ̀lú bí ẹni tí í ṣe ọmọ gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run Pásítọ̀ Enoch Adébóyè, ọmọ rẹ̀ ọkùnrin Lékè Adébóyè ló ti sọ di mímọ̀ wípé
ipò bàbá mi ẹ má lọ máa rò rárá o wípé mo fẹ́ débẹ̀ nítorí kí ni ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ n lọ sínú ìwé ìròyìn yìí tí nǹkan ti ṣẹlẹ̀ tí wọ́n sì sọ di ìròyìn ní ìlú Òṣogbo ni o. Wọ́n ní lórí ikú olùjọ́sìn kan tó wáyé ní mọ́ṣáláṣí kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo. Ọ̀rọ̀ tí ń fẹjú kẹ̀kẹ́ báyìí o, ó ti di ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ ní àárọ̀ òní. Bákan náà, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá máa bá àwọn afurasí méjì àwọn afiniṣètùtù ọ̀la ọwọ́ bà wọ́n o ní ìpínlẹ̀ Ògùn ni o. Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ ìròyìn náà ní àárọ̀ òní. Ó yá o, ní pápápá ẹ jẹ́ á lọ sókè lọ́hùn, tá a bá lọ tá a bá dé àwọn ìròyìn tá a ti mú kókó wọn wá sí etí ìgbọ̀nyín àwa bẹ̀rẹ̀ sí ní fẹ̀ lójú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ kú ìkàlẹ̀. Ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ó yá o, etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbá bọ̀. Níbi yìí láti máa túṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn tá a ti mú kókó wọn wá fún yín ṣáájú lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ TV, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ Ọ̀làǹjẹ́ lórí YouTube. Àyè dẹ̀ ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ o pẹ̀lú bí ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì bí alága gbogbogbò inú ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Umar Ganduje ṣe ti sọ dímọ̀ wípé ẹ̀yin tí apá àríwá ẹ̀yin tí ẹ̀ ń rò wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní rí ìbò gbé wọlé fún ìgbà kejì ní orílẹ̀-èdè Nàìjíríà àṣìṣe ńlá lẹ̀ ń ṣe yìí o. Ganduje ẹni tí ó sọ ilé ìdímọ̀ ní ìlú Àbújá nígbà tí àwọn ọ̀dọ́ apá àríwá láti ìpínlẹ̀ mọ́kàndínlógún tí wọ́n ṣe àbẹ̀wò sí tí wọ́n sì fi àmì ẹ̀yẹ kan dá lọ́lá wípé láti èní lọ ẹ̀yin ni ẹ máa jẹ́ bàbá ẹgbẹ́ wa. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Kánò ni ó ti wá sọ dímọ̀ pé ẹ wò ó kò sí ẹni tí a lè fà kalẹ̀ tó dájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ lásìkò yìí o torí òun gangan ló ṣe kíni ló lè ṣe é. Ganduje wá sọ dímọ̀ pé ẹ túmọ̀ kankan ni ìpè gbogbo wa lórílẹ̀‐èdè Nàìjíríà àǹfààní ńlá la ní o láti ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ganduje wá sọ dímọ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí kódà kí ẹni tí ń ṣe ààrẹ àná ìyẹn Muhammadu Buhari kó tó jáde kúrò láyé nígbà tó ń lo ọdún 8 rẹ̀ lọ ni a ti mọ̀ bí gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe máa ń rìn sí gẹ́gẹ́ bí Ganduje ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ẹ wò ó ẹ mọ̀ wípé ó ti ń ba lọ báyìí ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ẹ̀yin tẹ́ wá ń rò ó ní pé kò tún ní débẹ̀ ní ọdún 2027 ìròkúrò lẹ́ ń rò yìí o ẹ má lọ máa rò ó torí àṣìṣe ńlá òun ni ẹ̀ ń ṣe lásìkò yìí. Ganduje wá rọ àwọn ọ̀dọ́ wọ̀nyí wípé ẹ wò ó àtìlẹ́yìn yín gangan ní aṣekíni ni a nílò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ má jẹ́ kí àwọn èèyàn kan kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣì yín lọ́nà o nípa ti ẹni tí ẹ máa dìbò fún tó bá di ọdún 2027. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló lè ṣe o. Ganduje ó sọ̀rọ̀ ilẹ̀kùn o lórí ẹni tí ó kàn fún ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àṣìṣe lẹ̀ ń ṣe o tẹ́ bá lọ rò wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní wọlé. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú. Níbi tí eléyìí
tí ń wá láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gágun Olúfẹ́mi Olúyèdè òun ló mà ti sọ di mímọ̀ fún àwọn ènìyàn pàápàá jùlọ ní apá ti ìpínlẹ̀ Benue wípé ẹ lọ fọkàn balẹ̀ àti gbogbo yín lórílẹ̀-èdè Nàìjíríà ààbò tó dájú wà fún yín o a máa ṣe àtìlẹ́yìn fún yín láti rí i pé àlàáfíà ó jọba láàrin ìlú Olúyèdè ẹni tó sọ̀rọ̀ ìdánilójú yìí lásìkò tó gba gómìnà ìpínlẹ̀ Benue ìyẹn ẹni ọ̀wọ̀ Fada Aisha Aliya níbi tí wọ́n ti jọ ṣe àbẹ̀wò sí ibi tí ó jẹ́ olùyà iléeṣẹ́ ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó wà ní ìlú Àbújá níbẹ̀ ni ẹni yìí ti sọ dímọ̀ pé àwa gẹ́gẹ́ bí ọmọ ológun orílẹ̀‐èdè Nàìjíríà a kò sùn a kò wó gbogbo ohun tó gbà là ń fi ń fún lásìkò yìí láti rí pé ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ó múnádóko ó dẹ̀ rí ẹsẹ̀ múlẹ̀ dáadáa Àlíyà náà wá sọ tiẹ̀ wípé ẹ wò ó àwa nípa ti ìpínlẹ̀ Benue àwa náà mọ akitiyan tẹ́ ń ṣe àti ṣetán o láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọmọ ológun láti lè tán ìṣòro ètò ààbò àti láti rí pé àlàáfíà ó jọba láàrin ìlú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ lákòótán pé àtìlẹ́yìn yín òun la fẹ́ o gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Benue ṣe ti ń kojú àwọn ìṣòro kan lọ́lọ́kọ̀ òjọ̀kan nípa ti àwọn agbésùmọ̀mí nígbà tí àwọn ọmọ ológun náà yóò sọ̀rọ̀ nípa lórúkọ ọ̀gá wọn wọ́n ní ẹ wò ó gbogbo ohun tẹ́ ẹ sọ yìí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tẹ́ ẹ̀ mẹ́nu dé gan àti mọ ibi tí ọ̀rọ̀ náà yóò já sí nítorí náà gbogbo ohun tó yẹ ká mú ìdàgbàsókè bá nípa tí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ibi tó yẹ ká jáwé sóbì sí a ti ń ṣe ẹ̀yìn náà á sì rí ọwọ́ wa láìpẹ́ àti fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wò ó wọ́n ti ṣe ìlérí o ààbò tó dájú kí àlàáfíà lè ṣe kíni kí àlàáfíà lè jọba ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká lọ síbi tí ọ̀rọ̀ ti ń fa ariwo báyìí o látàrí ìdájọ́ tí ilé-ẹjọ́ gíga ṣe àgbékalẹ̀ rẹ̀ ní àná wípé ẹ wò ó ìgbìmọ̀ kan tí wọ́n yàn ní ìlú Ìbàdàn nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ṣe kínní àti wọ́gilé ẹni tí ó wá jẹ́ alága ikọ̀ amúṣẹ́ṣe ti ẹgbẹ́ òṣèlú PDP Tàmínú Tùràkì òun ló ti wá sọ dímọ̀ pé ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ó yá o ẹ̀yin tí ẹ ti rò wípé bí wọ́n ṣe dájọ́ yẹn ó ti tán síbẹ̀ fún wa ni rárá o gbogbo àwọn nǹkan wọ̀nyí la ní ẹ̀rí àrídájú rẹ̀ lọ́wọ́ wípé gbogbo ohun tá a ṣe ní ìlú Ìbàdàn níbi ìpàgọ́ gbogbogbò ẹgbẹ́ òṣèlú PDP gbogbo rẹ̀ ló bá òfin mu ẹni tí ó sọ ilé ìgbìmọ̀ lọ́jọ́ Ẹtì Friday àná lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní pẹ̀lú ìdájọ́ ilé-ẹjọ́ ẹgbẹ́ òṣèlú PDP àwọn sì lè fi yé gbogbo ará ìlú wípé kò sí mímì kan tó lè mì àwọn o àwọn sì ń ṣe kíni àwọn sì ń retí ibi tí ọ̀rọ̀ náà yóò já sí nítorí pé ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ni àwọn kọrí lọ báyìí láti tún gbé ọ̀rọ̀ náà débẹ̀ nánà òde yìí ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn ni wọ́n wọ́gi lé àwọn kan wọ̀nyí wípé kí àwọn bíi Tùràkì àti àwọn akẹgbẹ́ rẹ̀ kí wọ́n dẹ́kun o àti máa ṣe àfihàn ara wọn gẹ́gẹ́ bí ìgbìmọ̀ adarí ẹgbẹ́ òṣèlú PDP ẹ wò ó eléyìí ló ti wá fariwo báyìí tí Tùràkì fi jáde síta wọ́n máa sọ di mọ̀ pé wọ́n máa ṣèyẹn sápò ara wọn ni àwa sì ń lọ sí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn o láti rí i pé ọ̀rọ̀ yìí ó ṣe kí ni ó ní ìyanjú níbi tí wọ́n ti ń sọ yẹn ní Nyesom Wike náà lápá tiẹ̀ wọ́n mà ti ń fi àwọn akẹgbẹ́ rẹ̀ ṣe yẹ̀yẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní ẹ̀rí ojú ayé báyìí ẹ̀wù ayé yín lóde bí gbogbo ẹ̀ ṣe wá rí lásìkò yìí tàbá ní kẹ tẹ̀lé ẹni tó mọ̀nà ẹ̀ ní tẹ̀lé wọn eléyìí ni ẹni tí ń ṣe Nyesom Wike alákòóso fún olúùlú ilẹ̀ wa fi ń ṣe yẹ̀yẹ́ àwọn ará bíyì wípé bẹ́ẹ̀ bá ṣọ́ra tiwa ló máa padà ṣẹ ẹ wo ọ̀rọ̀ náà pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti jọ ń bára wọn fà ó ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Punch lẹ́wọ́ ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ó dá ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ kan
ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ti Nnamdi Kanu ni o àwọn IPOB ni wọ́n tuntun bẹ̀rẹ̀ o wọ́n ti gbéná wojú gómìnà ìpínlẹ̀ Anambra ìyẹn Chukwuma Soludo ní pé àwọn ti pàṣẹ o tó bá fi máa di ọjọ́ Ajé Monday ọjọ́ kejì nínú oṣù keje gbogbo àwọn ìpínlẹ̀ kan ní apá gúúsù ìlà oòrùn ìpínlẹ̀ 5 ni wọn yóò ṣe kíni o ni wọn yóò jókòó sí ilé wọn ẹnikẹ́ni ò gbọdọ̀ jáde wọn ní eléyìí tó wá ní ìbámu láti gbéná wojú àṣẹ tí gómìnà Chukwuma Soludo pa fún àwọn olùtajà ní pé kí wọ́n padà lọ sí ẹnu iṣẹ́ wọn ní ọjọ́ Ajé wọn ní eléyìí yẹyọ nínú àtẹ̀jáde tí ẹni tí ń ṣe alukoro fún ẹgbẹ́ àwọn ti IPOB ìyẹn Emma Powerful èyí tí ó fi léde wípé àwa ti IPOB a ti pa á láṣẹ fún gbogbo yín o wọ́n ní kẹ́ ẹ máa lọ sọ́jà lọ́jọ́ Ajé ṣùgbọ́n àwa ní tiwa àtúpàṣẹ yẹn wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jáde lọ́jọ́ kejì oṣù kejì ọdún tí a wà yìí bí bẹ́ẹ̀ kọ́ ohun tójú yín bá rí ẹ fi ara mọ́ ẹ má gbàgbé wípé àwọn ti IPOB yìí ni wọ́n wà lábẹ́ Mazi Nnamdi Kanu ẹni tí wọ́n ti dá ẹ̀wọ̀n gbére fún láti ọdún tí ó kọjá àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fi wá sọ dímọ̀ pé kò tí ì tán lára àwọn ará bí yo pẹ̀lú èyí tí wọ́n tún ṣe yìí òfin síta tó mú wọn tuntun fẹ́ gbéná wojú gómìnà ìpínlẹ̀ 5 ẹ jẹ́ ká wo ibi tí ọ̀rọ̀ náà yóò já sí inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ jẹ́ fún yín lélẹ́yìí kí n tó máa tẹ̀sí ọwọ́ iwájú nípa ti gómìnà ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà tó kọ́kọ́ dámọ̀ràn rẹ̀ wípé ẹ wò ó sáà kan ó ti tó tó bá ti lọ ọdún 4 ó ti tó kóníkálukú máa bá tiẹ̀ lọ kí ẹlòmíì gba iṣẹ́ náà ṣe lọ́wọ́ wọn gómìnà Muhammed Umaru Bago ti ìpínlẹ̀ Niger òun ni ó ti fi ọ̀rọ̀ kan léde ní ọ̀sẹ̀ tó kọjá kó tó di pé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wá rí òtítọ́ nínú ọ̀rọ̀ náà wípé ẹ wò ó ẹ má jẹ́ kí a kó ọ̀rọ̀ arákùnrin yìí dànù ọ̀rọ̀ rẹ̀ wúlò púpọ̀ wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n bá jẹ́ ààrẹ àwọn ènìyàn tí wọ́n bá jẹ́ gómìnà tí wọ́n bá ti lo ọdún 4 tó bá ti tán kẹlòmíì bọ́ síbẹ̀ ni o kò sí wípé wọ́n tún fẹ́ máa tẹ̀ sí ọwọ́ iwájú eléyìí á tún jẹ́ kí àwọn nǹkan kan máa wáyé bí ìdàgbàsókè fún ìpínlẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà kankan eléyìí gan kò ní máa dá ìrẹ̀wẹ̀sì bá àwọn ènìyàn kan tí wọ́n rò wípé àwọn náà lè débẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti rí pé ọdún 8 lélẹ́yìí fẹ́ lù báyìí ìrẹ̀wẹ̀sì á máa dé bá wọn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá tò sí ẹ̀yìn gómìnà Bago wípé ẹ wò ó èyí tó sọ yìí ó dáa púpọ̀ àmọ́ àdínkù bá ìwà àjẹbánu àti bí wọ́n ṣe máa ń ṣe ní sáà kejì tó jẹ́ wípé ẹlòmíì ó máa fi ń cash out ni wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn rí nínú ọ̀rọ̀ èyí tí Bago sọ wípé gómìnà ẹ̀yin ààrẹ ẹ máa lọ ọdún 4 yín kẹ́dẹ̀ máa kángàrà yín kúrò ní ipò aláṣẹ nítorí á wúlò púpọ̀ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti ṣe àtìlẹ́yìn fún gómìnà Bago ní pé ọdún 4 ní kí àwọn gómìnà àti ààrẹ máa lò ní orílẹ̀‐èdè Nàìjíríà nínú ìwé ìròyìn Vanguard lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ láti bẹ ẹ̀jẹ̀ lọ sí òkè lọ́hùn-ún ó kù nìbọn ró ìròyìn yẹn ṣì wà nílẹ̀ láàárọ̀ òní ilé tí wọ́n ń dà wó lẹ̀ ní ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú ó ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn o ọmọ Adébóyè kí ló mẹ́nubà ọ̀rọ̀ fún àwọn èèyàn gbà síbẹ̀ ni o àwọn èèyàn kan ò sì gbà á wọlé gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ láàárọ̀ òní olùjọsìn tí wọ́n ṣe kópa ní ìlú Òṣogbo lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ọ́ láàárọ̀ òní náà ẹ jẹ́ n lọ sókè lọ́hùn kí n dá tọ́mì tí bá wá dé àwa máa fẹ́ lójú ẹ kú ìkàlẹ̀. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà
ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ o. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìdajì ejò kì í bá wọn gbé nínú ihò. Ẹ wá gbọ́ o, níbi láti máa tẹ̀síwájú nípa ti àwọn ìròyìn èyí tá a ti ń bá bọ̀ lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ní àárọ̀ òní. Ẹ má gbàgbé o wípé ìpolówó ọjà làgúnmòwò. Ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí o. Àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́lẹ̀ ròyìn pé ọ̀gá nìkan láwùjọ òkúta. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín, òun ni kẹ́yìn láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀ gbàdé ẹ̀ka ìpolówó ọjà wa níkànnì amóhùnmáwòrán BGI TV. Ó yá o, ẹ jẹ́ n tẹ̀síwájú pẹ̀lú àwọn ìròyìn èyí tí mo ti mú wá sí etí ìgbọ̀n yín. Ẹ wá gbọ́ eléyìí o, ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ilé tí wọ́n ń dà wó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Gómìnà Babájídé Sanwó-Olú ó ti sọ̀rọ̀ o, ó ti ṣe ààbò fún irúfẹ́ ìgbésẹ̀ yìí wípé ẹ wò ó, àwa ò kábàámọ̀ wípé à ń gbérúfẹ́ ìgbésẹ̀ yìí láti máa wó àwọn ilé kan ní àwọn agbègbè kan tí wọ́n pè ní Mákòkó ní ìpínlẹ̀ Èkó, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ìgbésẹ̀ tí yóò ṣe àǹfààní fún àwọn ará ìlú, yóò ṣe ààbò fún wọn nípa ti ẹ̀mí, ètò ìlera àti àwọn làásìgbò ìjàmbá kan tó lè dé bá wọn lójijì. Gómìnà Babájídé Sanwó-Olú, ẹni tí ó sọ eléyìí di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday àná níbi ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe tí wọ́n ṣe pẹ̀lú àwọn ènìyàn jàǹkànjàǹkàn ní ìlú Ìkòyí. Níbẹ̀ ni gómìnà yìí ti sọ di mímọ̀ wípé ẹ wò ó, gbogbo àwọn kan tí à ń ṣe yìí kì í ṣe pé a fi ní àwọn ènìyàn lára, fún àǹfààní àwọn ará ìlú náà ni, nítorí gbogbo agbègbè yìí ó ti yẹ kí a wó wọn tipẹ́tipẹ́ láti rí wípé gbogbo àwọn nǹkan tó jẹ́ bí ètò ilé kíkọ́ tó nítumọ̀ ju ìyẹn lọ ó wáyé ní àwọn agbègbè yìí, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ sí iwájú ní pé ẹ wò ó, gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ lásìkò yìí à ń gbọ́ o, bẹ́ẹ̀ tí ń ṣe ń yọ só làwa náà ń yọ gbọ́ lápọ̀dọ̀ tiwa, bẹ́ẹ̀ ṣe ń bú ìṣèjọba gómìnà Babájídé Sanwó-Olú. Onítẹ̀bá tó wò ó, ẹ rí i pé àwọn ilé wọ̀nyí abẹ́ wáyà tí wọ́n pè ní high tension ni wọ́n tún wà tí nǹkan lè ṣẹlẹ̀ lójijì. Oríṣiríṣi ìpalára ni ó wà níbẹ̀ tí àwọn ará bíi bá ṣì ń gbé ibi tí wọ́n ń gbé yìí. Gómìnà Babájídé Sanwó-Olú náà sọ di mímọ̀ pé ṣe rí àwọn ilé iṣẹ́ kan tí wọ́n pera wọn ní NGO, àwọn náà tún máa ń ṣe àmúlò agbègbè náà láti máa gbowó lọ́wọ́ àwọn èèyàn púpọ̀ ní pé àwọn fẹ́ tún lè ṣe, àwọn fẹ́ ṣe gbá kan, àwọn fẹ́ ràn wọ́n lọ́wọ́. Ẹ wò ó, gbogbo eléyìí ni gómìnà Babájídé Sanwó-Olú ó máa mẹ́nubà lánàá nígbà tí ó tún gbọ́ wípé wọ́n bu ẹnu àtẹ́ ní ìṣèjọba rẹ̀ ní pé wọ́n wó àwọn ilé kan ní agbègbè kan ní ìpínlẹ̀ Èkó. Gómìnà Babájídé Sanwó-Olú wá sọ di mímọ̀ pé òun ò ní dáwọ́ dúró láti rí pé ààbò tó dájú àti wípé òun jẹ́ kí ọjọ́ ọ̀la tó dára wà fún àwọn alábàádòwòpọ̀, àti wípé ìpínlẹ̀ Èkó ó jẹ́ ìpínlẹ̀ kan tí àyíká rẹ̀ yóò rẹwà fún àwọn alábàádòwòpọ̀ nípa ohun tí wọ́n bá wá ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Babájídé Sanwó-Olú ló sọ eléyìí o, àwọn ò kábàámọ̀ ní pé àwọn wó àwọn ilé wọ̀nyí ní ìpínlẹ̀ Èkó. Ẹ fẹ́ kà á, inú ìwé ìròyìn Daily Post lẹ́ẹ̀ tí rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó yá o, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹnìkan tí ń ṣe ọmọ ẹni tí ó jẹ́ olùdarí ilé ìjọsìn ìjọ Ìràpadà ìyẹn RCCG, Pastor Enoch Adébóyè, ọmọ rẹ̀ Pastor Lékè Adébóyè, òun ló mà ti tako ọ̀rọ̀ kan èyí tí wọ́n ń gbé káàkiri wípé ó ti ń fi ra rẹ̀ sí ipò ẹni tí yóò gbaṣẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ tí ọlọ́jọ́ bá dé o. Ṣùgbọ́n ní àná òde yìí, níbi tí ó ti yọjú síbi ètò kan ní Lékè Adébóyè ti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà wípé èmi ò mà ní lọ́kàn, èmi ò tiẹ̀ rò rárá o wípé mo fẹ́ ṣe kí ni, mo fẹ́ gba ipò adarí ní
nínú ilé ìjọsìn RCCG lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe ṣe àpèjúwe irúfẹ́ ipò yìí pé ohun tí ó bá dé kì í ṣe nǹkan kékeré o, ẹrù rẹ̀ lásán nípa ti ẹ̀mí èmi ò lè tẹ́rí sí o, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé kì í ṣe ohun kan tí òun lè tẹ́rí sí, gẹ́gẹ́ bí Lékè Adébóyè ṣe àlàyé nípa ti àwọn èèyàn tí wọ́n rò ó wípé ó fẹ́ gba ipò náà tí bàbá rẹ̀ bá kúrò ní ipò náà àbí tí ọlọ́jọ́ bá dé, gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé àwọn àsìkò kan á wà tí gbogbo wa yóò jábọ̀ fún ẹni tó rán wa níṣẹ́ wípé báyìí la ṣe ṣe lókè erùpẹ̀ o, ó ní ohun tó ti òun dé ìdí tí òun fi ń ran bàbá òun lọ́wọ́ nìyẹn o, nípò òun fẹ́ dá bàbá òun dá gbogbo àwọn nǹkan wọ̀nyí òun fẹ́ gbà láti máa ṣe kíni, láti máa tọ́jú bàbá òun àti láti máa jẹ́ ẹni tí ó dàbí olùrànlọ́wọ́ rẹ̀ níbi gbogbo tí bá ń lọ, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń rò ó wípé èmi fẹ́ gba ipò rárá mi ò rò rárá o, kò dẹ̀ sí lọ́kàn mi wípé mo fẹ́ gba ipò adarí nínú ilé ìjọsìn Ìràpadà RCCG ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó dà ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ìlú Òṣogbo níbi tí ìṣẹ̀lẹ̀ kan ti wáyé ní àná òde yìí ní pé olùjọsìn kan ni wọ́n máa gba ẹ̀mí lẹ́nu rẹ̀ ní agbègbè ilé ìjọsìn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ o ní pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ohun tó bí ikú olùjọsìn yìí lẹ́yìn tí nǹkan kan bí ìjà tó ṣẹlẹ̀ ní agbègbè mọ́ṣáláṣí gbogbogbò Central Mosque ní ìlú Òṣogbo ní ọjọ́ Ẹtì Friday àná. Wọ́n ní ẹni tí ó jẹ́ olóògbé Ahmed Najim ọ̀hún gangan ni ó pàdánù ẹ̀mí rẹ̀ níbi tí àwọn èèyàn ti ṣùrùbò tí wọ́n fi ìyà jẹ. Wọ́n ní eléyìí wáyé ní ilé ìjọsìn kan tí wọ́n pè ní Àdìgún Memorial Central Mosque tó wà ní Ayédùn Estate Ògo Olúwa tí ń ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ní ìlú Òṣogbo ni wọ́n túmọ̀ láti sọ fún wa. Iléeṣẹ́ ọlọ́pàá wa sọ di mímọ̀ pé wọ́n ní eléyìí bẹ̀rẹ̀ nígbà tí Najim yìí ó ṣàdédé wọnú mọ́ṣáláṣí tó sì gba ohun tí ó ní ṣe pẹ̀lú ẹ̀rọ gbohùngbohùn lọ́wọ́ ìmáàmù tó fi wá di wípé ohun tó ń ṣe yìí ó dá ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin àwọn olùjọsìn tó kù tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi wọ́ síta tí wọ́n fi dàbí wípé wọ́n fi ìyà jẹ ẹnìkan. Ó ṣojú mi kòró sọ di mímọ̀ wípé ìmáàmù yẹn náà lójú ẹsẹ̀ ni bàbá ti fi ẹsẹ̀ fẹ́ o nígbà tí ọ̀rọ̀ náà ti ń fẹjú kẹ̀kẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n ní ẹ wò ó, Najim yìí ni àwọn ènìyàn wọ̀nyí wọ́n ṣe ìkọlù sí tí ìmáàmù sì sáré lọ tó sì sá lọ. Wọ́n ní ibi tí wọ́n ti ń ṣe eléyìí fún Najim yìí ni èkó ló ti gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra ló fi wá di wípé ìbẹ̀rùbojo ó mà ti ṣe bẹ́ẹ̀ ó ti wà ní agbègbè yìí ló fi di pé ọ̀rọ̀ di iléeṣẹ́ ọlọ́pàá. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí olóògbé torúkọ rẹ̀ ń jẹ́ Nurudeen sọ di mímọ̀ wípé ẹ wò ó Najim yìí níbi ìṣẹ̀lẹ̀ náà ó fẹ́ dàbí pé ó ṣapá kan jà mọ́ ni àwọn ṣẹ̀ṣẹ̀ tètè pé àwọn olùjọsìn àwọn ọlọ́pàá jàre nípa dákun ìdájọ́ òdodo la fẹ́, ẹ bá wa ṣe iṣẹ́ ìwádìí yín dáadáa láti mọ ohun tó fà á gangan. Ọ̀rọ̀ yìí wọn kò gbọdọ̀ tọ́jú rẹ̀ o, ó gbọdọ̀ fi ojú rí ìmọ́lẹ̀ ní o. Ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun DSP Abíọ́dún Ọ̀jẹ́làbí òun náà fi ìdí rẹ̀ múlẹ̀ pé lótìtọ́ agbègbè ilé ìjọsìn náà ni wọ́n ti kọlu ẹni yìí tí ó sì dákẹ́ sí ilé ìwòsàn ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní iṣẹ́ ìwádìí ń lọ sí iwájú. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ fẹ́ ka ìròyìn yẹn nínú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí ká lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ń kúrò níbẹ̀, ẹ jẹ́ ń wá síbi tí ọwọ́ ọlọ́pàá iléeṣẹ́ ìpínlẹ̀ Ògùn ti bá àwọn afurasí méjì ní pé wọ́n lọ́wọ́ sí ikú ọmọdékùnrin ẹni ọdún 6 tí wọ́n fi ṣe ètùtù ọlá ní Èbúté Ìgbòrò ní ìjọba ìbílẹ̀ Yewa ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n sọ di mímọ̀ wípé olóògbé yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Pèmísírè Bárà ni wọ́n sọ di mímọ̀ pé ó di àwátì o nígbà tí bàbá rẹ̀ Bárà Kẹ́hìndé fi ẹjọ́ náà tó iléeṣẹ́ ọlọ́pàá Èbúté Ìgbòrò létí ní pé bóun ṣe rí rèé o, ọmọ náà kò padà nígbà tí òun rán níṣẹ́ ní nǹkan bíi aago 7:40 láti lọ lò lọ́jọ́ Ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí bàbá náà ṣe ti sọ di mímọ̀ wípé àtìgbà náà
ni òun ò ti rí ọmọ náà, ṣùgbọ́n ẹnìkan tó orúkọ rẹ̀ ń jẹ́ Rebecca Sunday tí wọ́n jọ ń gbé ní àdúgbò ni ó ló sọ pé òun rí àwọn ẹni wọ̀nyí tí wọ́n ń na nǹkan sí ọmọ òun ó tó di wípé àkàrà wọn tú sí epo. Ní báyìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tí wọ́n sì ti rí àwọn méjì yìí gbá lọ́rùn ọwọ́ mú ni pé àwọn gangan ni wọ́n ṣe kíni ni wọ́n ń lu ọmọ náà fún ètùtù ọlá. Ní báyìí bàbá Ṣèyí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti sọ di mímọ̀ pé ẹjọ́ yìí wọ́n ti taari rẹ̀ síbi tó yẹ kí wọ́n taari rẹ̀ sí o fún iṣẹ́ ìwádìí láti máa lọ sí iwájú. Ẹ wò ó kí Ọlọ́run máa ṣọ́ wa ní níbi la ó rí mọ́ fún ti ìròyìn ojúmọ́ aláyọ̀ ní àárọ̀ òní. Ká tó máa lọ ẹ má gbàgbé wípé àwọn ìròyìn tí a ti mú wá fún yín láàárọ̀ òní ó jẹ́ èyí tí ẹ gbọ́dọ̀ bá wa dá sí, bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ti Ganduje tí wọ́n sọ wípé ẹni tí bá ń sọ wípé ààrẹ ò lè wọlé àṣìṣe ńlá òun ló ń ṣe. Ilẹ̀ rí sí ọ̀rọ̀ yìí ṣẹ́yìn náà gbà pẹ̀lú Ganduje ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn yóò ṣe ààbò fún àwọn ará ìlú nípa ti kíni nípa ti ètò ààbò àti kí àlàáfíà lè jọba káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ìpínlẹ̀ Benue. Ilẹ̀ rí sí ọ̀rọ̀ wọn yẹn ṣé wọ́n máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àbí wọ́n ti ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ yìí. Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní lórí bí wọ́n ṣe ṣe ìdájọ́ alágbára lórí ẹgbẹ́ PDP tí inú Nyesom Wike ń dùn tí àwọn Turaki sì ń bínú. Ẹ wò ó kílẹ̀ rí sí ọ̀rọ̀ tí wọ́n yẹn ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ó tún rúgbó bọ̀ o àwọn IPOB wọ́n tún fẹ́ gbéná wojú gómìnà ìpínlẹ̀ 5 ní apá ọ̀dọ̀ tiwọn. Ẹ mọ̀ pé olórí wọn ṣì wà nínú ọgbà àtúnwàṣe ẹ̀wọ̀n gbére ni wọ́n sì dá fún wọn. Wọ́n ní àwọn ẹgbẹ́ IPOB yìí ni wọ́n tún wá gbé ìgbésẹ̀ kan báyìí ni pé àwọn ti kìlọ̀ fún àwọn ará ìlú ọjọ́ kejì oṣù kejì ẹnikẹ́ni ò gbọdọ̀ jáde síta tó mọ̀. Ibo ló fẹ́ yọrí sí báyìí? Á jọ láǹfààní láti gbọ́ gbogbo wa ṣe lọ ní ọjọ́ ajé. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ gómìnà Bàgó táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àtìlẹ́yìn fún wípé àwa náà á faramọ́ o kí àwọn gómìnà kí àwọn ààrẹ kí wọ́n máa lọ ọdún 4 kí wọ́n dẹ̀ máa bá tiwọn lọ kí àwọn àǹfààní kan lè wà àti ìdàgbàsókè ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí lẹ rí sí ìròyìn yẹn? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ gómìnà Babájídé Sanwó-Olú. Ó tún sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ wípé ṣe rí àwọn ilé tá à ń dà wó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó fún àǹfààní àwọn ará ìlú ni o àfi ní àwọn ènìyàn lára o. Ẹ gbọ́ bó ṣe ṣe àlàyé rẹ̀ ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ohun tẹ́yìn bá rí sí ìròyìn yẹn. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ pásítọ̀ Enoch Adébóyè níbi tí ọmọ rẹ̀ ti ń sọ̀rọ̀ wípé èmi ò ní lọ́kàn o ní pé mo fẹ́ dé ipò tí bàbá mi wà nígbà tó bá jáde kúrò láyé. Gbogbo ẹ̀yin tẹ́ ń ro eléyìí ẹ má lọ máa ro gbogbo àwọn nǹkan wọ̀nyí o nítorí èmi fúnra mi ẹrù yẹn pọ̀ mi ò lè tẹ́rí sí gbogbo ẹ̀ ni ó ṣe àlàyé nínú ọ̀rọ̀ rẹ̀. Kí lẹ rí sí ìyẹn náà? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa lórí ìṣẹ̀lẹ̀ ikú olùjọ́sìn tó wáyé ní ìlú Òṣogbo. Ẹ ti gbọ́ bá a ṣe ṣàlàyé rẹ̀ fún yín. Kí ló lè fà gangan tírú nǹkan yìí lè fi wá di ó yọrí sí ikú? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ògùn níbi tí ọwọ́ ti bá àwọn afurasí méjì tí wọ́n fi ènìyàn ṣe tuọ́lá ọmọ ọdún 6 tí wọ́n ṣe kíni tí wọ́n gbé ní lójijì. Ọwọ́ ti bá wọn o ọwọ́ pálábá wọn ti ṣẹ́gi. Gbogbo àwọn ìròyìn yìí ẹ gbọ́dọ̀ bá wa rí nǹkan fi dá sí ní àárọ̀ òní ká lè mọ bó ṣe rí lójú ìwòye tiyín. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ o Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé o pé ìròyìn eré ìdárayá àmúbọ̀ lórí pápá BGI TV títí dìgbà mìíràn àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn níbi láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Mo lérò pé ti jẹ̀gbádùn ìròyìn eré ìdárayá yẹn. Ìròyìn ojúmọ́ aláyọ̀ ìròyìn eré ìdárayá ní ọ̀pọ̀ sùkàn báyìí ohun tí mò ń gbìyànjú
láti sọ fún yín nìyẹn. Ó yá o, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa mú àwọn ìròyìn. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Eric Chelle, ni wọ́n dàbí pé wọ́n ti ń finá mọ́ wípé àní kò mú àwọn agbábọ́ọ̀lù ẹsẹ̀ kùkú, kò mú wọn lọ síbi ìdíje AFCON èyí tí ó wáyé lórílẹ̀-èdè Morocco. Ẹ má gbàgbé wípé Austin Eguavoen ló ti kọ́kọ́ nawọ́ ọ̀rọ̀ yìí síta wípé inú òun kò dùn sí irúfẹ́ ìwà yìí láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe Eric Chelle, wípé ojúgbà òun ti ní báyìí ó tún wá di wípé ọ̀rọ̀ náà ó tuntun ń fẹ̀jú kẹ̀kẹ́ lásìkò yìí, gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ di mọ̀ pé wọ́n ti ń ṣe kíni, wọ́n ti ń finá mọ́ Eric Chelle o, wípé irúfẹ́ ìwà yẹn àwọn ò ní fi ààyè gbà, wípé ó yẹ kó lè mú àwọn agbábọ́ọ̀lù níbi ìdíje NPFL líìgì orílẹ̀-èdè Nàìjíríà lọ síbi ìdíje náà káwọn náà lè ní ìrírí, wípé kò yẹ kó jẹ́ gbogbo àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ òkèrè nìkan ni yóò máa fi ìwé pè, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde, wípé àtúnṣe gbọ́dọ̀ wáyé o, bó tilẹ̀ jẹ́ pé ó máa pẹ́ díẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ irú ẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ láti ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ Eric Chelle gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń sọ di mímọ̀ lásìkò yìí. Ẹ jẹ́ kí n sáré wá sí ọ̀dọ̀ Anthony Joshua, níbi tí Anthony Joshua ti ń sọ di mímọ̀ pé òun kò bẹ̀rù ikú látàrí kíni. Ẹ jẹ́ ká sọ di mímọ̀ pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ sí nígbà tí ó wá sí orílẹ̀-èdè Nàìjíríà nínú fọ́nrán kan èyí tó fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó mú àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ àkọ́sọ yìí lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni ẹni tí ń ṣe Anthony Joshua ti mẹ́nuba àwọn nǹkan wọ̀nyí, ní pé ẹ wò ó dùn òun púpọ̀ ní pé àwọn ọ̀rẹ́ òun méjì tí wọ́n ju ọ̀rẹ́ lọ ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn. Ó wá sọ di mímọ̀ ní ibi tí ó ti sọ pé lọ́jọ́ kan tèmi náà á dé, pé òun ò bẹ̀rù rárá o tí ikú bá wọlé tó bá mú òun lọ lójijì, nítorí pé kò sẹ́ni tí kò ní lọ, àsìkò ní àwọn ò tí lè sọ, gẹ́gẹ́ bí Anthony Joshua ti ṣe sọ di mímọ̀ pé òun dúpẹ́ o lọ́wọ́ àwọn èèyàn wípé wọ́n ti ṣe àtìlẹ́yìn fún òun. Ọ̀rọ̀ yẹn ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Anthony Joshua. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí agbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré lawn tennis. Ìtàn balẹ̀ o, Novak Djokovic ni yóò máa kojú Carlos Alcaraz níbi ìdíje Australian Open, ìpele àṣekágbá ni o, lẹ́yìn tí ó na Jannik Sinner ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé òní. Àárọ̀ òní ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wáyé. Ẹni tí ń ṣe Novak Djokovic lẹ́yìn ọdún gbọọrọ tí kò láǹfààní láti na Jannik Sinner ni ó ti wá di wípé ó na Jannik Sinner pẹ̀lú àmì ayò 3-6, 6-3, 4-6, 6-4, 6-4 kó tó di wípé ìfigagbága náà ó parí. Ní báyìí Novak Djokovic yóò máa kojú Alcaraz ní ìlú Melbourne ní ọjọ́ àìkú Sunday láti sọ di mọ̀ pé ta ló kàn láti gba ife ẹ̀yẹ tí a mọ̀ sí 25 Grand Slam crown, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní. Ẹ jẹ́ ká wò bí gbogbo ẹ̀ yóò ṣe rí ní ọ̀la òde yìí. Ẹ má gbàgbé pé ti àwọn obìnrin náà ọ̀la náà ni tiwọn náà yóò máa láǹfààní láti máa wáyé gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó yá, ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú. Ó di ní ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona, níbi tí wọ́n ti sọ di mọ̀ pé Fẹ́mi Lopez ó ti fi ara jìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ó ti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona, wípé ó di ọdún 2031 kí òun tó lè sọ wípé òun fẹ́ fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona sílẹ̀. Àná òde yìí ní ìgbìmọ̀ ìṣàkóso ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ni wọ́n kéde nǹkan wọ̀nyí, wípé ṣe rí ọmọ tó dàgbà pẹ̀lú wa ìyẹn Fẹ́mi Lopez ó ti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí o. Ó dẹ̀ di ọdún 2031 kí agbábọ́ọ̀lù yìí tó lè sọ wípé òun fẹ́ fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona sílẹ̀. Wọ́n ní eléyìí ó fi tẹ̀lé àwọn akẹgbẹ́ rẹ̀ bíi Lamine Yamal, Rafinha, Gavi, Pedri, Pau Kubasi, àwọn tó ti fẹ́ ṣe wọn lójú sí nìyẹn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé ìgbàgbọ́ wà pé Lopez yóò máa fi ara hàn lénìí nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù Elche, gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ jẹ́ ká lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea? Kí tó lọ sọ́dọ̀ àwọn ti Chelsea, ẹ jẹ́ n wá sí ọ̀dọ̀ Cristiano Ronaldo. Cristiano Ronaldo ló ti dé ìpele goal 961 career goals, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ní àná òde yìí ó láǹfààní láti gbá góòlù kan
wọlé níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ti na ikọ̀ agbábọ́ọ̀lù Al-Kholoud pẹ̀lú àmì ayò 3-0. Ronaldo tó láǹfààní láti gbá góòlù ẹlẹ́ẹ̀kẹtàdínlógún fún ti sáà yìí wọlé ní àná nígbà tí wọ́n pa gbogbo ẹ̀ pọ̀ níbi tí ó ti ń bá ìrìn àjò náà bọ̀ pé gbogbo góòlù tí Ronaldo ti gbá wọlé ó ti ń lọ bí 961 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní àná òde yìí. Ó yá ẹ jẹ́ kí n máa fi èyí káàdì rẹ̀ ńlẹ̀ nípa ti àwọn Chelsea ní o. Chelsea wọ́n ti kéde rẹ̀ wípé àwọn ti ṣe kíni, àwọn ti ra ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù kan Kendrick Perez gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ṣùgbọ́n agbábọ́ọ̀lù yìí tó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù River Plate pẹ̀lú àdéhùn àyálò fún kísà yìí kó fi parí ni yóò máa lọ síbẹ̀ ṣùgbọ́n àwọn ti rà á láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Strasbourg nítorí pé agbábọ́ọ̀lù yìí yóò ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún àwọn ṣùgbọ́n nítorí pé kò tí sí ààyè fún dáadáa àwọn ti rán lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí láti lọ ní ìrírí tó pọ̀ tó ní ìtumọ̀ dáadáa. Ẹ má gbàgbé wọn ní eléyìí yóò jẹ́ ohun ìwúrí fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tí wọ́n bá ń gbáradì fún sáà tuntun èyí tí ó wà lọ́nà yìí. Ẹ wo oníyan ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àjọṣewọ̀ ní bàjẹ́ òun ní ká jẹ́nà pẹ́ lẹ́nu òǹfà fún ní òjẹ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ o Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.